Olórí Aṣofin Ogun tí wọ́n yọ nípò lọ́sẹ̀ tó kọjá ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ ní kóòtù. Ṣé ẹ rántí olórí àwọn aṣòfin ìpínlẹ̀ Ogun Ọ̀nàrẹ́bù Ọlákúnlé Olúọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ nípò lọ́sẹ̀ tó kọjá yìí? Ọkùnrin náà ti dèrò kóòtù lábẹ́òkúta, ó sì ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ lórí ẹ̀sùn jìbìtì àti ìkówójẹ tí wọ́n fi kàn án. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ kan tó fìkàlẹ̀ sókè mọ́sàn lábẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ní àjọ tó ń fojú àwọn oníjìbìtì àtàwọn tí wọ́n bá ṣe owó ìlú mọ́kúmọ́kú ní Economic and Financial Crimes Commission EFCC wọ́ aṣòfin ọ̀hún lọ láàárọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 29 oṣù kìíní ọdún 2024 yìí. Yàtọ̀ sí Olúọmọ, wọ́n tún fojú àwọn òṣìṣẹ́ onípò gíga méjì nílé ìgbìmọ̀ aṣòfin náà, ọ̀gbẹ́ni Dayọ̀ Samuel àti Adédèjì Adéyẹmọ balẹ̀-ẹjọ́ pẹ̀lú rẹ̀. Ẹ̀sùn kan gbòógì tí wọ́n fi kan Olúọmọ àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ni pé wọ́n ná owó tí iye rẹ̀ jẹ́ bílíọ̀nù 2.5 náírà 2.5 billion naira ní ìnákúnà. Wọ́n ní níṣe ni wọ́n fowó náà ṣararindin lásìkò tí Olúọmọ fi ń ṣolórí ilé ìgbìmọ̀ aṣòfin Ògùn lọ́dún 2022. Ẹ ó rántí pé ọ̀sẹ̀ tó kọjá, ìyẹn túsídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kìíní yìí, làwọn aṣòfin 18 nínú àwọn aṣòfin 26 buwọ́lùwé ìyọnípò Olúọmọ gẹ́gẹ́ bí olórí wọn, tí wọ́n sì yan ẹlòmíì, Ọ̀nàrẹ́bù Olúdáìsí Olúṣẹ́gun Ẹlẹ́mìdé, sípò rẹ̀ lẹ́yẹ òsọkà. Lára ẹ̀sùn tí wọ́n fi kan aṣòfin tó ń ṣojú àwọn èèyàn agbègbè Ifọ̀ yìí ní ìwà ìjọra ẹni lójú, agídí, híhùwà tó lè da àárín àwọn aṣòfin rú, kíkó owó ìlú jẹ, àìlóòótọ́, dídarí ilé lọ́nà tí ò bófin mu àti ìwà tinúmìnì màá ṣe tí wọ́n ló ti jàrábà ẹ̀. Àmọ́ nígbà tí ìgbẹ́jọ́ náà wáyé lọ́jọ́ Monday yìí, adájọ́ O.O. Òkèkè tó wà lórí àga ìdájọ́ ṣàkíyèsí pé agbẹjọ́rò fún EFCC kò tíì dé sílé ẹjọ́ náà. Látàrí èyí, adájọ́ pàṣẹ sísún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 29 oṣù kejì ọdún yìí. Ẹ ó tún rántí pé èyí kọ́ nígbà àkọ́kọ́ tí EFCC ti ń tọná wòdì Olúọmọ lórí ẹ̀sùn ìkówójẹ. Láti ọdún tó kọjá ni wọ́n ti ń ṣèwádìí ìjìnlẹ̀ lórí àwọn ẹ̀sùn ọ̀hún, tí wọ́n sì ti fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lẹ́kọ̀ọ́ kí ìgbẹ́jọ́ rẹ̀ tó bẹ̀rẹ̀ lákọ̀tun yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.